ta ló fi Wasiu Ayinde jẹ king of Fuji music ṣé ìwọ náà rí. àṣírí rèé o, àṣírí ohun tó fa ìjà láàrin King Wasiu Ayinde Marshal Kwam1, Saheed Òṣùpá àti Pasuma Alabi rèé o. Ta ló fi King Wasiu Ayinde jẹ́ king of music? Criteria wo ni wọ́n lò? Wẹ́ late Sikiru Ayinde Barister ló wá ń béèrè question yìí nígbà tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan lórí politics, ọ̀rọ̀ bí wọ́n ṣe ń jọba ní ìdí Fuji music àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí wáyé láàrin Saheed Òṣùpá, Pasuma Alabi àti Sikiru Ayinde Barister. ẹ̀yin náà máa gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, àmọ́ ohun tá a mọ̀ ní pé ojú ọ̀run tẹyẹ fò láì farakanra, àti pé normally èèyàn mọ àwọn tí òun bá nídìí orin, so kò yẹ kó sí issue. àmọ́ àwọn èèyàn ló máa ń ti àwọn èèyàn ṣiṣẹ́ nígbà tí wọ́n bá ń fi èèyàn kan tí ò tó èèyàn kan náà, tí olórin kan tí ò tó olórin míì tán fi ń jọba nígbà dẹ́dẹ̀ẹ́dì mọ̀ pé ó lọ́gàá, ibi tí wàhálà ti máa ń wá. àmọ́ late Sikiru Ayinde Barister wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Pasuma náà, ó sọ̀rọ̀ lórí ohun tó mọ̀ nípa à ń jọba nídìí Fuji music. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. ẹ já gbọ́ ohun tí late Sikiru Ayinde Barister àti Pasuma sọ lórí ọ̀rọ̀ ọba jíjẹ ní Fuji music. èrè lọ́wọ́ èmi tí mo jókòó pé ta ló fi Wasiu Ayinde jẹ king of Fuji music. ta ló fi Wasiu Ayinde jẹ king of Fuji. bó ṣe ń béèrè lẹ́sẹ̀ ń béèrè mi ì lè dárúkọ pé àwọn lágbájá báyìí mi ì ṣe wá bínú ń gbà yẹn. mo kàn pé NTA mi ì sí nílé wa pa, mo kàn pé NTA Ìbàdàn náà ti ṣe wọ́n dẹ̀ dé mi ì ṣe máa béèrè pé criteria wọn náà rí. Ọlọ́run sọ pé nǹkan tó máa fi jẹ nìyẹn, ǹjẹ́ tó fi jẹ́ tí àwọn kan kù táwọn jẹ́ kiri kan next weekend ni mo dé sẹ́kọ̀ọ́ mo ń play àwọn igi ńlá àwọn ọ̀rẹ́ ẹ̀ ní gbogbo ẹ̀ wọ́n ń ṣe òkú bàbá wọn. ẹ̀mí bí yóò kú bàbá wọn ti rí kékeré kan ní àjọ daṣọ ẹlú aṣọ tí wọ́n mú yẹn lèmi náà bó dẹ̀ ṣe dé tó ní jẹ́ ní Wasiu wà ní ẹ̀yìn gbogbo kò wá gbó sàmúlẹ̀ ẹlọ́ba gbé nǹkan mi wá. Another thing tẹ́ tún máa ó dẹ̀ dé bó ṣe dé tó tòwálẹ̀ tó kí mi ní ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń jó Aláyìndé dìde kó jó ṣẹ̀kẹ̀rẹ̀ ọba Fuji yìí ní ìṣe máa wádìí ta ló fi jẹ́. Ìjọ kìíní tí mi wá bínú yẹn tí ẹ bá dákẹ́ kò ní ìdìbò fẹ́ ṣe nǹkan burúkú náà yẹn máa dákẹ́ silence gbà mí ó kọjá gold ó ju diamond lọ ó ju platinum lọ. wa náà lájọ wà ń lu ní 1993 nígbà tí K1 The Ultimate Alhaji Wasiu Ayinde tí wọ́n announce adé tó wà lórí àwọn ọba Fuji làwọn jẹ. wọ́n jẹ́ kó yé wa pé Alhaji Sikiru Ayinde Barister kábíyèsí bàbá wọ́n ní bàbá ọba ni, Alhaji Ayinla kọ́lẹ̀ ń tí gẹ́gẹ́ Kwara kábíyèsí bàbá mi wọ́n ní bàbá ọba ni, wọ́n sì gbà wọ́n jiyàn sí. ó wá ń lọ bẹ́ẹ̀ ó ń lọ bẹ́ẹ̀ ó ń lọ bẹ́ẹ̀ bí wọ́n fi pò tó ní o, bí wọ́n forin kíkọ tó ní o, bí wọ́n fi iyè ní àwùjọ tó ní o, kò yé mi. ṣọkọ mọ̀kàn pé mo wà ń níṣẹ́ mi náà dẹ́ ń gbé tèmi náà lárugẹ gbé tèmi lárugẹ ó tó táìmù kan àwọn fáǹsì mi àwọn tó jẹ́yàn mi náà ń jẹ́ kó yé mi pé ọmọ ìwọ náà ó tó ẹni tó gbọ́dọ̀ wà lọ́wọ́ tún ọba Fuji lọ́ba tó bá lo wọ́ọ̀tì ẹ̀ àfọ̀n ẹ̀ tó bá dẹ̀ wọ́ọ̀tì ẹ̀. ẹ̀yin lọ bá wọn ọlọ́bẹ̀rẹ̀ pé ṣé. alọ́bẹ̀rẹ̀ ni alọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn pé Alhaji bí tí mísíkì Fuji music yìí tó yìí afẹ́kẹ̀yàn tún bá fúnra yín nìkẹ́ fún àwa o bọ̀ ẹ̀yàn fúnra yín pé tá lẹ́ fi ipò tọ́ sí béèrè pé kán fún èmi. ṣe rí àríyànjiyàn tó wà nídìí ọba orin ọba Fuji ọba kìnnì kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò ń ṣe nǹkan tó jà torí láàrin Èkó tá à ń gbé yìí náà tí gbogbo wa wà yìí náà ọba pọ̀ ń bẹ tìdí kan lọ́wọ́ ọba ní Mùṣín gan wọ́n tó méjì l'Abẹ́òkúta ní Abẹ́òkúta lógùn state ọba tó wà ń bẹ wọ́n tó mẹ́fà tí kò sì dé kan lọ́wọ́ ṣùgbọ́n nǹkan tèmi fẹ́ kí tèmi ń fight fún gbà yẹn ni pé ẹni ọba tó bá jẹ ẹ jẹ́ àmọ́pẹ́ tó wà wájú yìí ọ̀gá wa ẹ jẹ́ àmọ́ respect tó deserve n tèmi ń fight fún mi ní kéèyàn kan má jọba. late Sikiru Ayinde Barister àti Saheed Òṣùpá náà tún ṣàlàyé lórí gbọ́nmi-sí-omi òtó tó wáyé láàrin ọ̀rọ̀ à ń jọba láàrin òun àti Wasiu Ayinde ìyẹn Saheed Òṣùpá ló ń ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ tó fa ìjà láàrin
òun fúnra ẹ̀ Wasiu Ayinde àti Pasuma. Alhaji Dr. Sikiru Ayinde Barister ọmọ ẹni wọ́n so bàbá ẹni fẹ́ dá jalè lára méjèèjì ló sọ pé ìwọ king of music His Majesty King Wasiu Ayinde is a king of Fuji music so bàbá fẹ́ dá jalè ni bàbá yìí sọ bẹ́ẹ̀ ni bàbá ṣáà ń tó pé oníkàkú ló nípa tó ń kó láti lè gbé Fuji ga so bàbá àwọn èèyàn ṣe wá present kí ni ẹ̀ fún Alhaji Wasiu Ayinde bóyá wọ́n misunderstand ẹni omi kò yé mi so ǹjẹ́ ti rí wọn lẹ́yìn tí. mo lọ show wọn kan a week after kí ni ẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ oríṣiríṣi adé orí àwọn ẹnì kan lè ṣí all sort of ṣá pé kí ni kan máa gbà irú impression wọn ni bàbá yìí nípa ọ̀rọ̀ yìí tó fi mí jẹ irú wa lẹ̀ bẹ́ẹ̀ jù pé bí akíní mi lè sọ pé ṣé báwa ni mo fẹ́ di tún Wasiu Ayinde tí mo ti wọ pátá wò rẹ̀ nígbà tó ń kọrin ni. ṣé ẹ lọ kí wọn má tẹ̀ dé. mo lọ kí wọn mo náwó náà wọn bú mi lọ́rẹ̀ sèmi dẹ́ kúrò lórí stage so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so gbàtí mo lè rí pé èrò ti pọ̀ jù lórí mi lọ́tún lọ́sì Wasiu Alabi wá bá mi kì í má bu Wasiu Ayinde ní bu Wasiu Ayinde ó ní kí n fọ baálẹ̀ mi irú ọ̀rọ̀ wo ló ń sọ yẹn nígbà tí wọ́n jọ túnba tí mo ní kó fọ túnba lẹ̀ ni. ọ̀rọ̀ superiority báwo ni ṣe máa sọ pé àwọn appreciate nǹkan tí mò ń ṣe tí wọ́n á fún mi ní nǹkan kan tí wọ́n á ní kí n jùlẹ̀ kí ló ń sọ yẹn kò sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó ń sọ náà so mo yẹ pé lọ ń báwọn yòókù lọ kò láì pẹ̀lú wọn bẹ̀ sí sọ oríṣiríṣi ọ̀rọ̀ wọn bẹ̀ sí bú mi so bẹ́ẹ̀ mi ṣe tán sọ̀rọ̀ mo rí àsìkò Wasiu Ayinde lórun wọn lóye kí mi náà sọ fáwọn èèyàn pé wọ́n pọ̀ tó ń ṣùrù mi o wọ́n kò sọ kó lágbẹ́jà ní dráìbà o kàbẹ̀dù ní kọ̀ǹdọ́tọ̀ ẹ o you understand. ọba orin mo maintain ní Saheed Òṣùpá ṣògbọ́n ọba Fuji gáfà tààmàlà tí ò ní àbùlà lu ayé òfin music òun ni King Wasiu Ayinde ṣògbọ́n from time to time ẹni sùúrù owó ẹja ọ̀tọ̀ ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn náà ọmọ Wasiu from time to time ọmọ ẹ̀ kí yóò lóbi nínú fúnra ẹ̀ bó ṣe jọmọ fẹ́mi ní Saheed Òṣùpá jẹ́ ọmọ fún náà ó ṣé bí ọba wa bínú Ọlọ́run ọba orin kó ló máa bá wọn tó jẹ́ pé ọba brand of our own music àwa ní kó máa lọ fojú di ni àwọn ọmọ yẹn ní lókùdí ẹ̀ka tó fún wọn gba tó mọ̀ pé wọ́n kọ́ ló bá bẹ́ẹ̀ jà tẹ́lẹ̀ ọlọ́kọ̀ọ́ni kìíní máa happen ní jẹ́jẹ́ mi mo jókòó mi kí bá wọn dá sọ mi kì í ṣe duet pẹ̀lú àwọn ọmọ yẹn nígbà tí mi ṣe duet pẹ̀lú wọn tó dá fún rẹ́pọ̀ alẹ́ tí mi ti kọ́ lọ́bẹ̀ wọn ní kí bọ́mọdé ṣe ní o kì í ṣe ìjáde ẹ̀kan tí máa jáde yẹn ṣe pé ń ṣọ́ mi ní ìlú ẹ̀ láti wà very careful ìjáde ẹ̀kan tí máa jáde yẹn ọ̀rọ̀ kan sọ tí mo sọ báyìí sì ẹ wo bí tó lọ. ọ̀rọ̀ lẹ ti gbọ́yàn o ẹ máa wonder ẹ rántí pé recently náà ni Saheed Òṣùpá parí ìjà pẹ̀lú Wasiu Ayinde àtàwọn kọ̀ọ̀kan báyẹn ara àwọn nǹkan tó kọ̀ sí ìjà wọn rèé ohun tá à ń sọ ni pé lábẹ́ bó ṣe lè kó rí ẹja fọ̀wọ̀ fúnra wa kódà gan táwọn èèyàn bá ń ti àwọn èèyàn kan tí wọ́n sọ pé ọba nìwọ náà ẹja fọgbọ́n ṣe kò jẹ́ bó ti jẹ́ kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí ẹ drop comment in. Thanks for watching. Remember to like, share and follow us.